Mo kí gbogbo èèyàn lólùfẹ́ Kúnlé káàkiri àgbáyé níbikíbi tí ẹ̀ ti ń wò mí. Lágbára Ọlọ́run Elédùmarè, ojú tí ẹ̀ fi ń wò mí, ojú náà mi àfọ́, etí tí ẹ̀ fi ń gbọ́ mi, etí náà mi àdì, ó rere bí ìyé létí yín mi àgbọ́. Ìyẹn ará mi, ìṣẹ̀lẹ̀ jàrìnrìn nílẹ̀ látijọ́ ìṣẹ̀lẹ̀ kàyéfì kan tó jàrìnrìn nílẹ̀ látijọ́ nípa ọ̀rọ̀ Délé Fárótìmí. Ilé ẹjọ́ ti dá Délé Fárótìmí sílẹ̀ bẹ́ẹ̀ torí ilé ẹjọ́ ti gba onídùúró Fárótìmí pẹ̀lú 30 mílíọ̀nù pẹ̀lú ènìyàn jàǹkànjàǹkàn tó ṣe onídùúró Délé Fárótìmí. Ọ̀gá àgbà adájọ́ dẹ̀ ti pàṣẹ pé ìgbàwé ìrìnnà lọ́wọ́ Délé Fárótìmí kó má bàa ní àǹfààní láti kúrò nílùú. Kí ló fa ohun tó fi ka ẹ̀sùn sí Délé Fárótìmí lọ́rùn ni pé wọ́n yí Délé Fárótìmí ó kọ ìwé kan tó fi ba orúkọ Afẹ́ Babalá jẹ́. Ìyẹn ará mi, ìmọ̀jẹ̀mí gbẹ̀yìn lákòókò. Ìgbà Délé Fárótìmí náà dé kóòtù, ìwò fídíò ń bẹ, fídíò ní mẹ́wò. Ìmọ̀ tó ń yí kí mi mú wá sétí gbọ̀yìn rẹ̀ ni. Ìyẹn ará mi, lórí ètò tí ń wò mí, kí a bá mi subscribe, kí a bá mi like, share fídíò, káwọn ènìyàn kan náà lè ní ẹ̀tọ́. Káwọn ènìyàn náà lè ní ẹ̀tọ́ lórí ohun tó ń lọ lórílẹ̀-èdè Nàìjíríà. Ṣé rí bí orílẹ̀-èdè èdè dúró bẹ́ẹ̀, gbogbo wa ló yẹ ká mọ̀ tẹ́ lọ. Ká máa fi dúdú pe funfun kwa. In tí mo yí kí mi tó mú wá sétí gbọ̀yìn rẹ̀ ni. Ìyẹn olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà, ohun mo tó yí kí mi mú wá sétí gbọ̀yìn rẹ̀ ni. Bí bá tó ṣe lọ, àátún ajẹ́ kí n mọ̀.